Ẹ káàbọ̀ padà láti ojú ọjà ìròyìn ògbẹnután náà ni ẹ ṣì ń gbọ́ lọ́wọ́. Àáfàá sọ̀rọ̀ sókè ó ní ológun dúdú ojú ẹ dúdú inú ẹ dúdú ọpọlọ ẹ dúdú ò wá rọrùn sá ṣó mọ̀ pé ó ti ká bídì títí ẹ ó ti ká dórí gbì àṣetúlẹ̀dẹ̀ làbọ̀ wá bá o àwọn ọmọ ẹ ló máa kẹsàn-án ẹ bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí ológun dúdú akẹ́wì káfọ̀tà nípasẹ̀ fídíò tí bàbá ológun dúdú pósìtì sórí péèjì wọn ló bá sọ pé báwo ni ológun dúdú á ṣe máa sọ̀rọ̀ sí Àgbàlá Gabriel nípasẹ̀ pé ohun tó jó ológun dúdú ò rí ohun tí ò gbọ́ dáadáa tó bẹ̀rẹ̀ sí ní sọ nípa rẹ̀ ó má sọ̀rọ̀ sí ológun dúdú ní àáfàá tí ò jámọ́ kankan gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àgbà òun ni ológun dúdú káfàtà ẹ mọ̀ wípé téèyàn bá fẹ́ di star àtàrà èèyàn kan lèèyàn máa ti gbà di star nígbà tí àáfàá yìí rí gbogbo bó ṣe ń lọ làáfàá ẹ bá ní kọ́ má dàbí ẹni pé mi náà sọ èrò tí pọ̀ lórí péèjì mi ẹ jẹ́ kí èmi náà sọ̀rọ̀ nípa ti ológun dúdú káwọn èrò lè fi wá sórí péèjì mi ẹ wò ó àáfàá yìí má sọ̀rọ̀ òun náà ló ń sọ òun náà ló ń gbé ẹ̀rí nǹkan bí àáfàá náà tó àṣírí ara rẹ̀ ó lóun fẹ́ káwọn èèyàn fọ́lọ̀ péèjì òun lòun ṣe táàgì ológun dúdú lòun ṣe yẹnu sí ó lóun yẹnu sí ọ̀rọ̀ òun kan lè fọ́lọ̀ òun ni o bẹ́ẹ̀ lọ̀rọ̀ àáfàá yẹn ṣe mọ́ ń bẹ̀ òun Ìyálájé náà sọ̀rọ̀ sókè ó ní bàbá ológun dúdú bàbá ológun dúdú again ó ní bàbá ológun dúdú dúdú láì mọ̀ pé Ìyálájé ti wà lórí láìfù bẹ́ẹ̀ ni Ìyálájé bá pe ológun dúdú bá gbé kọlù bẹ́ẹ̀ ni Ìyálájé bá bẹ̀rẹ̀ sí ní bá ológun dúdú sọ̀rọ̀ ológun dúdú dáhùn ó ní hello who am I speaking with èbó ni bàbá sọ wọlé bẹ́ẹ̀ ni Ìyálájé ní èmi ni Ìyálájé social media bàbá ológun dúdú ní èmi ò mọ̀ yín o Ìyálájé ní eégún mọ́ ni èèyàn ni ò mọ̀ àwa mọ̀ yín dáadáa nítorí pé àgbà òun náà ni bàbá ológun dúdú akéwì kọ́ńfọ̀tà ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ tẹ́ fi pè mí Ìyálájé bá dáhùn Ìyálájé ní nípa ọ̀rọ̀ Àgbàlá Gabriel mọ̀ ni ta gangan ló pè yín nínú àwọn ọmọ bàbá SUEBEBE ṣé Fẹ́mi ni àbí tani bẹ́ẹ̀ ni ológun dúdú bá dáhùn ológun dúdú ní private number òun náà fi pè mí bẹ́ẹ̀ ni ẹ dẹ̀ mọ̀ pé iṣẹ́ tèmi akẹ́wì ni mí bẹ́ẹ̀ bákan náà ni ajàfẹ́tọ̀ọ́ ọmọ Nàìjíríà òun lèmi jẹ́ nígbà tó dẹ̀ sọ̀rọ̀ nípa ẹni bàbá ológun dúdú bá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé lẹ́sọ̀lẹ́sọ̀ lóní bẹ́lẹ́bẹ́lẹ́ lóní gbẹ̀ngbẹ̀lẹ́ lóní gbùngbùlù fún Ìyálájé bẹ́ẹ̀ ni Ìyálájé bá bẹ̀rẹ̀ sí ní yínmú báwo ni Ìyálájé ṣe ń yínmú gan ló ń ṣe báyìí bẹ́ẹ̀ ni Ìyálájé gbẹ́mú lé bàbá ológun dúdú nítorí pé kíni Ìyálájé wà lórí social media ìyẹn tí bàbá ológun dúdú ò sì mọ̀ bàbá ológun dẹ̀ sọ gbogbo ohun tó fẹ́ sọ bẹ́ẹ̀ ni Ìyálájé náà bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí bàbá ológun dúdú ṣàbàṣàbà ṣòbòṣòbò ẹ wò ó pọ̀ mi nílé kà á tán nísàyí ẹ jẹ́ ń kọjá lọ sápá abẹ̀yẹn Madam Olúṣọlá náà jáde tán ó ní Ìyálájé ẹlẹ́nu wótówótó ẹlẹ́nu wóbówóbó ẹlẹ́nu wàmùwàmù Ìyálájé tún ṣe pé tó bá wá sórí social media ìgbà míì kìkì pin lójú bẹ́ẹ̀ ni wàá tún yákayàká bíi ti wèrè náà ẹ̀jẹ̀ jálẹ̀ bẹ́ẹ̀ ni ò ní yanu kó tó di pé wá sí social media ṣerú ẹ ló wáyé kó máa sọ̀rọ̀ sí bàbá ológun dúdú lórí wípé ológun dúdú jáde tán sọ̀rọ̀ bàbá SUEBEBE àti nípasẹ̀ àwọn property èyí tó wà lọ́wọ́ Àgbàlá Gabriel mọ̀ ni ó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí ológun dúdú bó ṣe wẹ̀ ta ní ẹ̀ níwájú tani àti tani nígbọ́ tí ẹ máa bú ramúramù bú yánmúyánmú ó mà kéré o Ìyálájé bẹ́ẹ̀ ni Madam Olúṣọlá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ní ológun dúdú
right wọ Ìyálájé ní láti bọ́ sórí social media òun náà ni èmi gangan Olúṣọlá náà ní òun náà ní Ológundúdú náà ní láti bọ́ sórí social media Ológundúdú ní ẹ̀tọ́ láti sọ gbogbo ohun tó bá yẹ kó sọ tí wọ́n bá pé Ológundúdú ní Ológundúdú ò ní bọ́ta àti wọ́n pé Ológundúdú o àti wọ́n pé Ológundúdú ajàfẹ́tọ̀ọ́ ọmọ Nàìjíríà Ológundúdú jẹ́ àti akéwì tó dáńtọ́ ọ̀rẹ́ ìmùlẹ̀ SUEBEBE dẹ̀ ní Ológundúdú tún jẹ́ tó bá wá jáde nípa ti Àgbàlá Gabriel ó lẹ́tọ̀ọ́ ẹ̀tọ́ yẹn tó garanti gidi mà ní ẹ wò ó Ìyálájé àti madam Olúṣọlá bẹ́ẹ̀ ni madam Olúṣọlá fún Ìyálájé jẹ wòtòwòtò sorry Ìyálájé pẹ̀lẹ́ I feel like crying for you but ẹ má jẹ́ sunkún ẹni káwọn sá o madam Olúṣọlá ló sọ èmi gángan máa nẹ̀ bẹ́ẹ̀ ni bàbá fọwọ́ gbáyà ó ní èmi gángan lọ́lọ́gundúdú bàbá ní Ológundúdú lèmi jẹ́ Ológundúdú àfẹ́tọ̀ ọmọ ènìyàn lèmi ṣe Ìyálájé o orí tòun sọ ṣé mi ló fẹ́ máa sọ̀rọ̀ sí bàṣàbàṣà àti wá àfà tó lórúkọ ṣé mi ló fẹ́ máa sọ̀rọ̀ sí bàṣàbàṣà ẹ̀yin méjèèjì ẹbí tí ẹ kéré ẹbí lò bàbá ló sọ èmi kọ́ ni mo sọ ẹjẹ́ ń padà wá sí kan ni tí mo wá jẹ́jẹ́ ó jàre bẹ́ẹ̀ ni Ológundúdú bá bẹ̀rẹ̀ sí ní sọ ó ní Ìyálájé ò máa kájẹ lóhùn ó ní ìwọ ń sọ̀rọ̀ ó ní wípé ṣé Fẹ́mi ni àbí kíní kan ni àbí kíní kan ni ǹjẹ́ ṣé ọmọ tí bàbá Súlè ní nìyẹn ni àwọn ọmọ Súlè SUEBEBE wọ́n pọ̀ káàkiri nígboro ó lè jẹ́ kan nínú wọn ló pè mí tí wọ́n dẹ̀ sọ fún mi ẹgẹ́ bí ẹ ti mọ̀ pé ajàfẹ́tọ̀ọ́ lèmi bẹ́ẹ̀ náà ni o mo dẹ̀ wá ta láti wá pé Àgbàlá Gabriel síta ìwọ àti àfáà ẹlẹ́nu bótóbótó ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìtàn tí ẹ fẹ́ gbọ́ yẹn ẹ wá gbọ́ báyìí bẹ́ẹ̀ ni bàbá Ológundúdú ó bá bẹ̀rẹ̀ sí ní ṣìwé fún wọn lẹ́sọlẹ́sọ Ológundúdú ní ọ̀rẹ́ mi gangan ni Súlè ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ni is my childhood friend bàbá bá ṣèbò bẹ́ẹ̀ ni bàbá bá bẹ̀rẹ̀ sí ní kà á látàyè 1990 dáyé 1990 náà bá bẹ̀rẹ̀ sí ní ṣí lábala ẹ wo ọ̀rọ̀ ọ̀hún pọ̀ gan ànílẹ̀ sọ́tàn lẹ́nìí ẹ pàdé ìgbàkan náà lórí ìkànnì wa ìkànnì JMK 91.1 FM ó ń gbẹnu tán náà nìròyìn tí ẹ̀ ń gbọ́ lọ́wọ́ ẹ̀rí pé ó gbẹnu tán gan lórí ọ̀rọ̀ bàbá SUEBEBE Ológundúdú àfáà àti Ìyálájé Àgbàlá Gabriel àti madam Olúṣọlá níròyìn náà ní Ọlájùmọ̀kẹ́ ọmọ OSENI ó dàbọ̀.